pẹ̀lú ara tí kìí ṣe tèébú. Bákan náà Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní baynama Rasulullah sallallahu alayhi wa sallam sajidan, Ànábì forí kanlẹ̀ ńjọ́ kan, wa awlahu nasun min Qurayshin, àwọn èèyàn kan bẹ pẹ̀lú ẹnu àwọn ará Quraysh, falam yarfa rasa, Ànábì ò lè gbórí sókè níjọ́ tá ń sọ yìí. Kí ló fà á? Uqbatu bun Abi Mu'ayt yìí náà, òun náà ló lọ wá irun ẹran ràkúnmí tó wá dà l'Ànábì lórí mọ́bẹ̀ tá Ànábì ò lè gbórí sókè. Faja'at Fatima fa akhadhatuhu an dhahri, Fatima ló dé ńjọ́ náà ló wá kó lọ́rùn Ànábì, wa da'at ala man sana'a dhalika, tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣépè fẹ́ni tó ṣe bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ ńjọ́ náà tó ń bẹ lọ́n lé lórí. Tàbá tún Uqba bun Abi Mu'ayt yìí náà, lórí ọ̀rọ̀ ẹ̀ náà l'Al-Qur'ani mọ́ bá sọ̀kalẹ̀ lé lórí. Tàbá lọ ka Suratul Furqan aya 28-29 wípé yawma ya'addu adh-dhalimu ala yadayhi, ọjọ́ tálábòsí ó gé kajẹ, tí ó mọ̀ gé kajẹ báyìí. Yaqulu ya laytani ittakhadhtu ma'a ar-rasuli sabila, ya laytani, tí ó mọ̀ bára rẹ̀ kẹ́dùn, tí ó mọ̀ banújẹ́, ó mà ṣe o, ó mà ṣe lára mi, ittakhadhtu ma'a ar-rasuli sabila, tí n bá ti mọ̀ọ́mọ̀ kí n ti tẹ̀lé Ànábì Muhammad, kí n ti gbà fún. Ya waylati laytani, ẹ wá worí ibú àtòfò tó ṣe mí. Lam attakhidh fulanan khalila, kí ló mú mi tí mo lọ mú lágbájá lọ́rẹ̀ẹ́? Laqad adallani ani dhikr, òun ló sọ mí nù kó lórí ìrántí Ọlọ́run tí mi ò fi gbà. Ba'da idh jahani, lẹ́yìn tí ìrántí yẹn dé. Wa kana shaytanu lil insani khadhula, shaytan alátànjẹ mọ̀ ní fún ènìyàn, kò sí tó fẹ́ ṣe kọjá kó yẹpẹrẹ èèyàn. So àìmọye ìnira ni wọ́n fi kàn Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam nílùú Makkah. Lára ìnira tá a gbọ́ tí wọ́n fi kàn náà ni wípé min suwar idha'ihi al-badani ma qama bi ahlu Ta'ifa, èyí táwọn ará Ta'ifa ṣe fún Ànábì. Hina dhahaba ilayhim yad'uhum ila dukhuli fi dinillah, nígbà ó lọ pé wọ́n sẹ́sìn. Aisha ṣàlàyé ó lá Nabi sallam, ala ta'alayka yawmun kana ashaddu min yawmi Uhud, ó ní ìjẹ́ ọjọ́ kan ń bẹ tó tún burú ju ọjọ́ ogun Uhud lọ fún wa Nabi. Nígbà tá Nabi fẹ́ sọ̀rọ̀, ó ní laqad laqaytu min qawmiki ma laqaytu, mo bá ń tí mo bá pàdé lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ pàdé. Wa kana ashaddu ma laqitu minhu yawm al-Aqaba, in tó burú jù tí mo bá pàdé náà lèyí tí mo bá pàdé lọ́jọ́ Uqba ni. Idh aradati nafsi ala ibn Abdi Yalil bun Abdi Kalal falam yujibni ila ma haradtu, fantalaqtu wa ana mahmum ala wajhi falam astafik illa wa ana bi qarni thalibi farfa'tu rasi. Ó ní jọ́ tá ń sọ yìí, fa idha ana bi sahabatin qad adhallatni fanadhartu fa idha fiha Jibril. Bọ́n ṣe jẹ ìyà Ànábì níyà tó ń jọ náà, ó ní mo rí ẹ̀ṣújò báyìí ń gbà mo gbójú sókè, Jibril mo rí ń bẹ̀, fanadani faqala, tí ń sọ wípé inna Allaha qad sami'a qawla qawmika laka, Ọlọ́run ti gbọ́n táwọn èèyàn rẹ̀ wí fún ọ, wa ma raddu alayka, àtìsí tí wọ́n fún ọ, Ọlọ́run ti gbé màláíkà òkè dìde pé kó o fi pa wọ́n rẹ́ tó bá wùn ẹ́. Màláíkà òkè sì dìde, ó sálámà sí mi, ó ní ya Muhammad, ó yá kí ló fẹ́, ṣé kí n sọ lù wọ́n ni? Ànábì dẹ̀ ń sọ pé arju an yukhrija Allahu min aslabihim ma ya'budullah, in tó wù mí ní kí n rí àwọn tí ó mọ̀ sí lọ́hùn kan jáde nínú bàbára àdí wọn. Ànábì ò pa wọ́n rẹ̀. Kí wá ní correlation pẹ̀lú wípé umirtu an uqatila an-nasa, wọ́n pa mí láṣẹ kí n máa báwọn èèyàn jà tàbí kí n máa pa wọ́n àfìgbà tán bá gbà, tán bá ti wá gbà owó wọn àtẹ̀jẹ́ wọn ó mọ̀ rí bọ́ lọ́wọ́ mi, pẹ̀lú gbogbo ohun tó kojú Ànábì minal mashaqqa wal idha, nínú ìdààmú àti ìnira tí wọ́n fi ń kàn yìí, ó dẹ̀ tún ń ṣe sùúrù, àwọn èèyàn rẹ̀ ń gba Islam lórí ẹ̀ pẹ̀lú ẹ̀. Tó bá tún wá wò ó rí wípé àwọn tí wọ́n jà Ànábì lógun yìí, tí wọ́n kó nira bá Ànábì, Ànábì ò jà wọ́n lógun, ó sì lọ bẹ́ẹ̀ ó lọ́dún mẹ́tàlá Mákà. Ó tún wá kó Mákà ó lọ Mádínà, wọ́n tún wá lọ kógun jà Ànábì Mádínà. Ìyíhùn ló bí wa qatilu fi sabilillah alladhina yuqatilunakum, níbi ó dé yìí nísìnyí, ẹ̀yin náà ẹ dáàbò bora yín àtẹ̀sí yín, ẹ kọjú ìjà sáwọn tó kọjú ìjà sí yín. Ànábì ò dájú ìjà kọ àwọn ìjọ kan rí nínú ìṣẹ̀mí rẹ̀, láwọn ìjọ tí wọ́n gbà láfíà láàyè, tí wọ́n jẹ́ kèfèrí àbábọ́gíbọ̀pẹ̀, tí wọ́n sọlù Ànábì, àgbọ́rí inú tàpá Ànábì sọlù wọ́n rí,
kó wá lóhun ó máa pa wọ́n tàbí òun ó máa bá wọn jà látara pé wọ́n gba Islam, kò ṣẹlẹ̀ rí. lára ń tàfi mọ̀ pé ìwà ànábì yàtọ̀ sádìsì yẹn náà ni wípé shamala afu Rasulullah, àmójúkúrò ànábì bó ṣe tó Rasulul Islam àtẹlẹ àdá débi àwọn ọ̀tẹ́ ẹ̀ bá ànábì ṣe gbà nira yẹn mọ́ra. ẹ wo ohun tí wọ́n pa lójú ayé ànábì Muhammad nínú àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ nílùú Mẹ́kà. ẹ wo bọ́n ṣe pa Abu Yasir, ẹ wo bọ́n ṣe pa Ummu Yasir. wọ́n tẹ̀ nǹkan gun lójú ara ni, wọ́n mú irin, wọ́n ti bọ̀nú náà, wọ́n gun lójú ara li annaha taqulu la ilaha illallah lójú hama Ammar. tànàbí dẹ̀ ń sọ pé sabran ya hala Yasir fa inna maw'idakum al-janna, ẹ̀yin ará ilé Yasir ẹ ṣáà ṣe sùúrù, àlìjánná láyé yín. ẹ máa ń tán fojú Bilal rí ni kábùbákàrí tó rà á. níbo lànàbí ti wá ń pa àwọn tó ń gbẹ̀mí wọn pé àfìgbà tán bá gba la ilaha illallah. ànábì gan ni wọ́n ń kó wàhálà bá tọ́lọ ní ataqtuluna rajulan an yaqula rabbi Allah. ẹ fẹ́ pa arákùnrin yìí nítorí pé ó ṣáàgbà pọ́lọ́n lówó máa sìn, torí pé ó mú ọlọ́run lọ́ba rẹ̀ lẹ́ṣẹ̀ wá pa. ẹni táwọn èèyàn fẹ́ pa lórí la ilaha illallah làwa gbé àdísù lé lórí pé òun ló fẹ́ pa àwọn èèyàn pé àfi táwọn èèyàn bá gba la ilaha illallah. kọ́lọ̀ kó là wá ń bẹ̀. bá nẹ́bí ṣe gba ìnira wọn mọ́ra tó, ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sánẹ́bí bí safhil jamil pẹ̀lú àmójúkúrò tó rẹwà. ànábì lámójúkúrò wa bi dhalika afuhu an mushriki Makkah. ẹ wo bó ṣe ṣàmójúkúrò fáwọn kèfèrí Makkah yawma fatihi, lọ́jọ́ tọ́lọ́ ń ṣí Makkah fún yawmal fatih. wa humul ladhina waqafu diddahu, àwọn tí wọ́n jà lógun tí wọ́n takò. yawma an a'lana da'watahu, níjọ́ tó bẹ̀rẹ̀ ìpèpè, wa risalatahu, tó bẹ̀rẹ̀ iṣẹ́ tọ́lọ́run rán. wa adhahu wa ashabahu, wọ́n kó nira bá wọn ọmọlẹ́yìn rẹ̀, wọ́n lé wọn jáde, wọn àṣàánú wọn. wọ́n bá débi pé ẹ má tà fún wọn, ẹ má rà lọ́wọ́ wọn, ẹ má fẹ́ wọn láya, ẹ sì má fẹ́ yàn lọ́wọ́ wọn. táyé fi sú wọn láti gbé tán fi kó inú ìlú náà. ó tún wá dé Mẹ̀dínà tán lẹ́yìn tó lọ ọdún mẹ́tàlá Mẹ́kà yẹn, wọ́n tún wá lọ ka mọ́ Mẹ̀dínà fáwọn ó lọ pa. ẹ wá ẹ jẹ́ ká bọ́n àwọ àdìsù ni umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa yuqimu as-salata wa yutu az-zakata fa idha fa'alu dhalika asamu minni dima'ahum wa amwalahum. umirtu an uqatila al-mushrikin, wọ́n ní kí n máa pa àwọn òṣèbọ hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah wa yuqimu as-salata wa yutu az-zakata fa idha fa'alu dhalika asamu minni dima'ahum wa amwaluhum. ànábì ò ṣerú rẹ̀ rí, kò ṣẹlẹ̀ rí. bí wọ́n ṣe kó nira bá nẹ́bì tó, wọn jẹ́ ó jíṣẹ́. ẹ lọ àwọn ìnira ta ni wọ́n ti fi kàn, wọn jẹ́ ó jíṣẹ́. tí Abu Lahabi wà ń bẹ̀ o àti tìyàwó ẹ̀ láwọn ìnira tí ò ṣe gbé mara fún yàn. ànábì dẹ̀ ló as-safhul jamil, al-afwu shamil, àmójúkúrò tó pé débi pé ń jọ́ tọ́lọ̀ wọn á gbéjọba lánàá màmá lọ́wọ́. alladhina humul ladhi waqafu diddahu, àwọn tí wọ́n mú lórogún, tí wọ́n já látakò ẹ̀, tí wọ́n jẹ́ lódì ẹ̀ níjọ́ tó bẹ̀rẹ̀ dáwà, níjọ́ tó bẹ̀rẹ̀ mẹ́sẹ̀jì. wa adhahu wa ashabahu, tí wọ́n kó nira bá, tí wọ́n kó nira bá ọmọlẹ́yìn rẹ̀. wa qataluhu fil Madina, tí wọ́n tún wá lọ jà lógun Madina. níjọ́ tó wọ́n Mákà ẹ̀gbọ́n tó béèrè lọ́wọ́ wọn ni walamma sa'alahum, ngbà Ànábì bí wọ́n lè rí wípé ma tazunnuna anni fa'ilun bikum, kí lẹ rò pé mo lè ṣe fún yín lénìí. ìyẹn nígbà tó wà Ànábì tẹ́kù dà, ngbà ìdá agbára bọ́ sí lọ́wọ́. tó bá jẹ́ pé Ànábì ń pa wọ́n ni kò ní sẹ́ni tí ó kú. ẹ wo ń tán fojú ẹ̀ rí. ó lóun fẹ́ káwọn èèyàn tí ó mọ̀ sí lọ́hùn jáde nínú bàbá ráàdì wọn ní Tọ́ífà, níbi wọ́n ti lẹ̀ lóko tẹ́jẹ̀ mú lómi, kò sì pa wọ́n. ẹ sì ló ní kó máa pààyàn tí ò bá ti gbà àfi tán bá gbà. òun gan ni wọ́n fẹ́ pa lórí kófin tí ń ṣe lẹ̀. ẹ wà ná Muhammad níjọ́ agbára dé, ó ní madha tazunnuna anni fa'ilun bikum, kí lẹ rò pé mo lè ṣe fún yín lónìí. àwọn náà wọlé wọn wòkè, níbo làwọn fẹ́ gbà.
dákun fún yín, ẹ dákun ẹ bá mi double love and like yẹn, kìíní ń fẹ́ ní effect díẹ̀, kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. So Ànábì ní kílẹ̀ rò pé mo lè ṣe fún yín lónìí? Qalu khaira, wọ́n ní dáadáa ní kó ṣe. Àwọn náà mọ̀ pé dáadáa ní ó ṣe, torí wọ́n ní lára débi gbì tí ò ní wọn lára. Qalu khaira, wọ́n mọ̀ pé dáadáa ló ṣe. Èèyàn lo ọdún 13 Mẹ́kà kò jẹ́ ẹnìkan lógún. Wọ́n lé lọ Mẹdínà pẹ̀lọ́pọ̀lọpọ̀ nira, pẹ̀lọ́pọ̀lọpọ̀ wàhálà, pẹ̀lọ́pọ̀lọpọ̀ rírí tí ò dáa, pẹ̀lọ́jọ́ ọmọ jẹ, ẹjọ́ ọmọ mu, ọjọ́ ọmọ gbádùn. Ó wá dé Mẹdínà, wọ́n tún lọ kógun jà ń bẹ̀. Kọ́lọ́n tó ní wa qatilu fi sabilillah, èyí náà jà lórí tọlọ́hun yìí. Alladhina yuqatilunakum, àwọn tó bá ti wá gbéjà káyín. Ọlọ́run ò dé ká Ànábì lọ jálu ẹnì kankan rí. Ọlọ́run ọba ní àmúgbà tí wọ́n jálu lọ jálù wọn. Eléyìí pò lọ́rọ̀ pé òmérítù wa ní okọ̀ ti là náà sà, wọ́n pa mí lájẹ́ kí n lọ máa báwọn èèyàn jà, kí n máa pa wọ́n, àfi tán bá gbà tán bá ti wá bá kí n mọ́ta ẹ̀jẹ̀ wọ́n lẹ̀ mọ́. Irọ́ là ń pa máa ń dán Muhammad. Àwọn tó bá kọjú ìjà sí wa la lè kọjú ìjà sí wọn. Nígbà Ànábì fẹ́ sọ ńjọ́ náà, Ànábì sọ fún wọn, ó ní idhabu antum tulaqa, pẹ̀lú aburú tí wọ́n ṣe sáà Ànábì, ó lẹ́ mọ́ lọ, mo fi yín lẹ̀, mo yọ̀ǹda yín. La ilaha illallah ya Rasulallah, Allahumma salli wa sallim ala Muhammad. Ya Rasulallah sallallahu alayhi wa sallam. Ṣé a lè ríru Ànábì nínú aláàfá? Ṣé a lè rẹ́ni tí ó jọ Ànábì? A lè rí o, a kàn máa tan ayé ni o. Ṣé a lè ríru Ànábì, ẹni tí ó jọ Ànábì ni ó ń súnná? A lè rí o, a lè rí ní ó ń súfí o. Lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allah wal yawmal akhirah wa dhakara Allah kathira. Sallallahu alayhi wa sallam. Ẹ wá Ànábì Muhammad, ẹ wò nira tí wọ́n fi kan Ànábì. Wa ma dhalika yad'u an-nas ila Allah, kò torí ẹ̀sù, kò sí lóhun ò ṣe mọ́. La ilaha illallah sallallahu alayhi wa sallam. 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 Ẹ wá wo ìyà tí Ànábì jẹ lórí Islam bó ṣe pọ̀ tó. Ìyà ọdún 13 Mẹ́kà. Ọ̀lẹ tí ò ní tó lè fi báyàn kankan jà. Táwọn yẹn sì ń jà lógun, wọ́n sì ń pààyàn mọ́ lára. Wọ́n jò gbádùn, wọ́n ní lára. Wa ma dhalika sabara ala idhahi. Ó dẹ̀ ṣe sùúrù, kò ju ìjà sẹ́nìkan. Ẹ wá wo bá a ṣe wá sọ Ìsìláàmù Ànábì náà dá lónìí ní ìdílé Mùsùlùmí láàrin àwọn ọmọ ẹ̀yà ẹ̀sìn. Ó wá dàbí pé àmọ́ ẹni tó ń pe Muhammad mọ́, àwa ń yẹ̀yẹ́ Ànábì, à ń dọ̀tí Ànábì pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò sí. Ọdún 13 Mẹ́kà, ẹ wo ohun tójú Ànábì rí ń bẹ̀. Ànábì ò sì gba ẹ̀mí ẹnìkan ní Mẹ́kà tó fi jáde ń bẹ̀. Ọdún 11 gbáko. Ó tún wá bọ́ sí Mẹdínà nù. Àwọn tán lé kó Mẹ́kà yẹn náà ni wọ́n tún wá lọ kógun bá ní Mẹdínà pé kò ní rí mọ́mí. Wọn àwájọ́ sinmi ọdún kan tó fi gbé Mẹdínà yẹn. Ogun ni lónìí, ogun ni lọ́la, ogun ni lọ́tùnla, ogun ni jọ́bẹ̀, ogun ni gbogbo ọjọ́. Gbogbo tó fi gbé sí ayé ẹ̀rán Mẹdínà, ogun náà fi já Ànábì. Ẹ wá wà Ànábì yẹn làwọn wá ń parọ́ mọ́ lónìí, là ń pa Ànábì lápáyàn. Ànábì tí wọ́n fẹ́ pa tó sáfẹ̀mí ààrẹ. Ànábì tó fẹ́ pa tó dáàbò bo ẹ̀sìn. Ànábì tó fẹ́ pa tó ń ṣojú kòkòrò nítorí wípé kí Ìsìláàmù má parẹ́ kó lè bá a ṣẹ́kù. Àwa ń júwe Ànábì bíi Firaun. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run fún ẹ̀rọ yìí Firaun. Ó ní inna Firauna ala fil ardi. Firaun jọra rẹ̀ lójú tán lórí ayé. Ó ga tán. Ja'ala ahla shi'a. Ó ń ṣàwọn èèyàn níṣekúṣe. Yuzabbihuna abna'ahum. Ó ń dúnbù àwọn ọmọkùnrin. Wa yastahyi nisa'ahum. Ó sì ń fa àwọn ọmọbìnrin lẹ̀. Àwa ń júwe Ànábì Muhammad bíi Firaun ka'annahu yaqtulu nufus. Bí pápá yẹn ni. Ẹni tí ò lè pa eṣinṣin. Sallallahu alayhi wa sallam.
ọlọ́run bá wa kí ànábì kó tún àwa mùsùlùmí ṣe kó yá lè rí ànábì bá ànábì ti rí. Allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'a wa arinal batila batila warzuqna ijtinaba. Ọlọ́run já mọ òtítọ́ lótìtọ́ ká lè bá tẹ̀lé, já sì mọ irọ́ nírọ́ ká lè bá pé irọ́ lélẹ́yìí. Àná Muhammad yìí pààyàn o, kódà ànábì ó pààyàn rí, àkọọ́lẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa. Ànábì ò fi ọwọ́ ẹ̀ báyìí kó pààyàn rí. Báwo ló ṣe wá jọra wọn pé umirtu an uqatila an-nasa, ọlọ́run ní kí n máa pa àwọn èèyàn, tàbí ọlọ́run ní kí n máa bá àwọn èèyàn jà, èyí ohun tí ìbá jẹ́ ń bẹ̀. Ata àyàfi ìgbà tí n bá máa dájà yẹn dúró náà ni pé yaqulu la ilaha illallah, tó bá ti gbà páwọn ò ní sí nǹkan mi yàtọ̀ sọ́lọ́run, kí wọ́n sì gbà fẹ́mi, kí wọ́n máa tẹ̀lé mi, kán sì máa kírun, kán máa yan zàká. Idha fa'alu dhalika, tó bá ti ṣe bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ wọn mi ò ní tálẹ̀ mọ́, property wọn mi ò ní gbà mọ́. Hadha nabi tọ́lọ́wọ́n bá ń ròyìn pé ma arsalnaka illa rahmatan lil alamin. Àrùn ànábì kó máa jẹ́ aláàánú fún gbogbo ayé ni, bashira wa nadhira, kó kí àwọn èèyàn nílọ, kó sì fún wọn ní ròdùnú. Ẹ wo bá ṣe bá ànábì jẹ́ nínú ayé, àwọn ọ̀tá ò wá dá ànábì mọ́mọ́, wọ́n ń bá wa yẹpẹrẹ ànábì Muhammad. Wọ́n á lànàbì múdà lọ́tún, ó mú Kùránì lósì, yóò ní ẹmú kan. Àwọn àfáàdẹ kọ sínú kutubul ahadith, ó dẹ̀ wà lákọọ́lẹ̀. Nabiyyur rahma, ànábì aláàánú sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. Àánú ànábì ẹ wo bó ṣe tó. Àwọn tí wọ́n pa àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀, ànábì tó dáríjì wọ́n, ànábì tó dáríjì wọ́n, ànábì dáríjì wọ́n, mójú kúrò lára wọn. Ṣé irú yẹn là ń fi ìròyìn ìjà, ṣé ìjà lànábì wá jà láyé ni àbó wá jíṣẹ́? Orí àwa mùsùlùmí àwa sọ́kòdò, wọ́n wá kẹ́sẹ̀ wá sókè, làákàyè wọ́n wá bọ́ sísàlẹ̀, nítorí pé a fẹ́ dáàbò bo ọ̀rọ̀ àwọn kan, personality wọn, personality ànábì ò wá wúlò mọ́. Àwa yẹpẹrẹ ànábì, àpọ́n Imam Bukhari lé. Bẹ́nìkan bá ti pààyàn, ẹ̀ lánàbì sọ pé damuhu hadaru, ẹ̀jẹ̀ ẹ̀ náà fẹ́ kàn balẹ̀ lọ. Ìyẹn Muhammad, ẹnìkan bú ànábì, wọn ni ànábì nìkan lọ pa, ẹnìkan ṣe kinní kan, ànábì nìkan lọ pa, láwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí Muhammad. Tọ́lọ́wọ́n bá dẹ̀ sọ fún wa ní Al-Qur'an, wa man qatala mazluman, bí èèyàn bá pààyàn nípa àbòsí, nuslihi jahannama, á fi wọnú náà jahannam. Lé ní a máa dáàbò bo àwọn sàhábà míì tán para wọn ni, a ní wọ́n ti para wọn, ká dákẹ́ kúrò lórí ẹ̀, ọmọ àlìjẹ́nnà ni wọ́n, àwọn ò ní dáràn pé wọ́n pààyàn yẹn. Wọ́n pa Hasan, wọ́n pa Hussein, ọmọ ànábì, wọ́n gé lórí, àwọn kan náà ni nínú súnnà. Ọlọ́run, mo dúpẹ́ lórí ìsìláàmù tó fún mi o, mo sì dúpẹ́ lórí ibi tó ní kí n tẹ̀lé. Ọba tó tò mí sọ́dọ̀ bàbá Lágége tọrọ Ọlọ́run àtànẹ́bí yé, ọlọ́mọ yẹ mí kú ń bẹ́ o. Orí Al-Qur'ani ni mo wà o, àdísù tí ò bá bá Qur'ani lọ, èmi ò ní báyàn gbá wọlé o. Bàbá Lágége máa ń tán pè ní kọ́tàlà àti kọ́tàlà. Àwọn tó ń sọ ti bí yẹn lọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ nítorí pé kò yé wọn. Ọlọ́run kó ṣàlékún dáadáa fún wa. Naam, wá jẹ́ kí n parí ọ̀rọ̀ yìí. Ànábì ní idhabu fa antum tulaqa, ẹ máa lọ mú fi yín lẹ̀, ẹ mú ara tán fojú ànábì rí ní Mákà fọdún mọ́tàlá, ó tún wá lọ Mẹdínà, wọ́n tún lọ ká mọ́ bẹ́ẹ̀, wọ́n tún lọ ń ṣe ní ṣìbáṣìbó, ọkọ̀ alàbá, wọn ò jó rí mú mi, wọn ò jó gbádùn ayé. Ànábì ò gbádùn ayé tó fi kú, ìlà yìí lónìí. Àfi ká kó àwọn ànábì tó gbé Mákà fọdún mọ́tàlá tí ò níyàwó kọjá ẹyọ ọ̀kan, ló wá lọ fẹ́yàwó 9 Mẹdínà níbi tó ti ń jà lógun. Ibi tó ti jogun Bádàrí, tó ń jà Údù, tó ń jà Hunaini, tó ń jà Kándàkì, tó ń jà gbogbo ẹ̀. Wọ́n wá mú ìyàwó, wọ́n wá sẹ́ẹ̀tì ẹ̀ tíjọ ìyàwó tí ò ní táìmù fún before the age of 50. Ó ṣẹ̀ṣẹ̀ wá ń kó wọn jọ at the age of 50. Ọlọ́mọ ṣe wá lólófo. Wọ́n wá kó ìyàwó tíjọ ní mọ́tàlá, àwọn ló kó wọn jọ.
èèyàn lo ọdún mọ́kànlá ní mọ́kàsẹ̀ ọjọ́ orí rẹ̀ ti lé 50 ó wá dé Mẹdínà ọdọọdún ni wọ́n wá ń jà á lógun àsìkò ogun yẹn ló wá ń rí ìyàwó kójọ lọ́kàn rẹ̀ wá balẹ̀ kò ní sinmi. ọlọ́mọba wa kí àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kọlọ̀wọ́ láìfẹ́ ànábì àtẹ̀yítà ń rí iná kọlọ̀mọba wa gbàdúrà oníkálukú wa torí pé àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma bakat aynun qattu min khashyatillah illa dakhala aljanna aw illa hurrimat alayha an-nar ó lẹ́yìn jù kaba kò ní sunkún kan torí ìbẹ̀rù Ọlọ́run àfi kí iná Ọlọ́run kó déèwọ̀ fún àtijọ́ kọlọ̀n jẹ́ kí iná Ọlọ́run déèwọ̀ fún wa náà la ilaha illallah ó ní idhabu antum tulaqa pẹ̀lú tí wọ́n fojú ẹ̀ ó ní ẹ̀mọ́ ọlọ́mọ tó yín lẹ̀ tàbá wá wo hadithu yaqulu la ilaha illallah a rí pé falaysa fihi dalilun ala anna al-qital bisababi ikhtilafihim al-islam kò sẹ́rí kankan bẹ̀ pé ànábì ń báwọn èèyàn jà nítorí pé wọ́n ṣe islam à ń torí ikrah nítorí kó lè jẹ wọ́n nípa sínú islam torí pé wallahu yaqul ọlọ́run fúnra ẹ̀ sọ fún wa pé la ikraha fi ddini ìjẹni nípa òsì nínú ẹ̀sìn kódà ó ní lakum dinukum waliya dini ìyẹn jọ yé gbogbo wa ànábì òtún láṣẹ ẹnìkan suratul Baqara 256 ó rí pé lánàá ibi mo sọ kalẹ̀ sí níbi àyà tí mo ń tú ni pé laqad ja'akum rasulun min anfusikum òjíṣẹ́ kan ti dé wá bá yín láti inú ara yín azizun alayhi ma adittum ilé pé ní azizu alayhi in tó máa ń ká ànábì yẹn lára tó jẹ́ lógún ma adittum náà ní kẹ́ ẹ má parun kọ́rọ̀ yín lè níyanjú harisun alaykum bil mu'minin gbogbo ojú kòkòrò ànábì yẹn ni pé kẹ́ ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run raufur rahim torí pé àánú ló pọ̀ lọ́kàn rẹ̀ àánú ló pọ̀ lẹ́mìí rẹ̀ tòun tí báàánú yẹn ti wá pọ̀ tó Ọlọ́run ní fàyín tawọ́là ò tán bá láwọn ò ṣe tán bá láwọn ò gbà fakul ìwọ sọ fún wọn pé hasbiyallah Ọlọ́run tó fẹ́ mi láti máa sìn bẹ́yìn ò bá sìn yín la ilaha illahu èmi ò tún ní sí nǹkan mi mọ́ alayhi tawakkaltu mi ò sì ní farati nǹkan mi yàtọ̀ sí torí pé wa huwa rabbul arshil azim toróhùn náà lọ bá alágbára so ọba alágbára ni ẹ wo bọ́lọ̀ ṣe ń sọ̀rọ̀ ní al-Qur'an ẹ wo báwa ṣe ń sọ̀rọ̀ tiwa lọ́dọ̀ tiwa ọlọ́ndàkùn báwa kí anab Muhammad áyà tí mo tún wá fẹ́ fi parí ẹ̀ lánàá náà ni nínú suratul Ra'd Quran 13 verse 31 ọlọ́run wá kí èmi àti ẹni lọ ká fi parí ẹ̀ ó wá ní alam yaihasil ladhina amanu oníṣẹ́ kò tí ì tó káwọn mùmìnì kí wọ́n ní àmọ̀dájú ó sì yé wọn wípé Allahu yashaman ọlọ́ni alam yaihasil ladhina amanu ṣé kò tí ì tó fáwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run kan lọ́ọ́ mọ̀ kó sì yé wọn kó dá wọn lójú wípé Allahu yasha Allah tó bá jásí pé ó bá wọn ọlọ́run bá fẹ́ lahadan nasa jami'a yóò fi gbogbo àwọn èèyàn mọ́nà pátá tí gbogbo wọn máa ṣe Islam ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní wala yazaluna alladhina kafaru àwọn kèfèrí ò ní yẹ láti máa jẹ́ kèfèrí ò ní jọ wọ́n lójú torí pé a ti kọ́lẹ̀ pé kèfèrí ni wọ́n ò gbọ́bọ́ lọ ìṣọ́nà al-Qur'an ni ó ní innal ladhina kafaru ṣòro àwọn tí ó bá kọtọ lọ́n ni sawahun alayhim àwọn ọlọ́run ti parí ọ̀rọ̀ wọn nínú àtìta a anzartahum am lam tunzirhum la yu'minun ó ṣe wáàsí wọn nígbà àwọn tọ́lọ́ ní wọn nígbà iṣẹ́ ni tí ò ní gbà láfẹ́ pa ń bọ́ ọlọ́run ní sawahun alayhim ibi kan náà lọ́rọ̀ wọn máa já sí anzartahum am lam tunzirhum yálà ìrá ànábì òṣèwàsí fún wọn la yu'minuna wọn nígbà ṣáwọn tí ò ní gbà yẹn ni ó wá yọ̀dà sí ni ó máa pa pé àfitán bá gbà tọ́lọ́run sì ti ní wọn nígbà ọlọ́run ló fà ó ní khatamallahu ala qulubihim èmi ọlọ́run ti di
kùlúùbù wọn ọkàn wọn ala qulubihim mo ti dí ọkàn wọn wà láwa máa gbẹ̀mí ẹ̀. olóòní alam yahsil ladina amanu ṣé kò tí ì tó fáwọn àwọn tí wọ́n nígbàgbọ́ nú Ọlọ́run kán lọ́ọ́ mọ̀ dájú wípé law yasha Allah tó bá já sí pé ó bá wọn Ọlọ́run ni làádà náà ṣàjẹmíyà yóò fi gbogbo èèyàn mọ́ náà. la yazaluna alladhina kafaru tusibuhum bima sana'u qara'atun àwọn kèfèrí wọn ní yẹ wọn ní gbò. kíni o inna Allaha la yukhliful mi'ada Ọlọ́run kì í yapa àdéhùn. Ọlọ́run kì í ṣe kíni o Ọlọ́run kì í yapa àdéhùn. lánàá náà mo tún mú àyà kan wá tó bá wọnú suratu Hud Quran 11 verse 18-19 ó ní walau sha Allah walau sha rabbuka tó bá yẹ kó bá wọn Ọlọ́run ọba tó rán wọ Muhammad rabbuka àfẹ́ntọ́lọ́n bá fi Islam ṣàánú lókù ó fi ṣàánú àwa ní a máa bẹ́ẹ̀ ni pé la tuzigh qulubana ba'da idh hadaytana mọ́tò gúnrí wa kó ń bẹ̀ lẹ́yìn tó fi wá mọ̀nà síbẹ̀ ó tún gbọ́ ni ó ní la taj'alna fitnatan lilladhina kafaru ọlọ́mọ́mọ̀ ṣe wá ní ìdààmú fáwọn kèfèrí tí wọ́n fi wá ní àwa la àjẹkẹ́sìn ń àwọn ṣe èmi Ọlọ́run mo ti parí ẹ̀ kò sí tó lè yí pé la amla anna jahannama minal jinnati wan nas ajma'in pé màá kún iná jahannama kẹ́kẹ́ fún ènìyàn àti àlìjànú ọlọ́mọjà pẹ̀lú àwọn tọ́lọ́run ó fi kún náà ni o. tó bá tún wo suratu Sajda Quran 32 verse 13 ó ní law shi'na tó bá yẹ kó bá wọn àwọ Ọlọ́run la'atayna kulla nafsin hudaha gbogbo ẹ̀mí kankan láàfún ní ìmọ̀nà kó mọ̀ pọ́lọ́n lòun ó máa sìn ṣé ẹni tá a fún ní ìmọ̀nà lànà bí ó pa tí ó fi wá gbà. ó ní walakin haqqal qawlu minni àmọ́ àdéhùn ti lọ́dọ̀ èmi Ọlọ́run mo ti parí ẹ̀ la amla anna jahannama minal jinnati wan nas ajma'in pé màá kún iná kẹ́kẹ́ fún ènìyàn àti àlìjànú. Ọlọ́run dẹ̀ ń sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wípé law sha'a rabbuka tó bá yẹ kó bá wọn Ọlọ́run ọba rẹ ni o tó wà láyé ni ó gbà fọlọ́. ó ní afa anta ó ń bà ní afa anta ṣé ìwọ tó kiri unnasa ló wàá sọ di túláàsì fáwọn èèyàn ṣe ìwọ ló wàá sọ di túláàsì fáwọn èèyàn pé ata yakunu mu'mini pé mi ò ní gbà àfi tán bá gbà nígbà tèmi Ọlọ́run gan ò ṣe é bẹ́ẹ̀. Ọlọ́run ṣíjú àánú wò wá o kò ṣe dáadáa fún wa o kò gbọ́rọ̀ ìgbésí ayé wa sẹ́sọ̀. Ọlọ́run dákun jẹ́ kí Islam yìí lè yé wa. Ọlọ́run bá wa kẹ́ Ànábì Muhammad kò sì bá wa kẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run salawatullahi wa salamuhu alayhim ajma'in. gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ látòrí Maulana Sheikhna Adam Abdullahi Al-Ilory wa Sheikhuna Kamaluddin Al-Abdawi wa Sheikhuna Yusuf Al-Abwaji Sheikhuna Tajul Adab Sheikhuna Mustafa Zaglul Sanusi Sheikhuna Muhsin Yedu wa Sheikh Abdul Latif Amuni wa Sheikh Idris Akoda àti gbogbo àwọn àfáà wa látòkè délẹ̀. Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa pa wọ́n pọ̀ kẹ́, kọ́lọ́run bá wa ṣíjú àánú wò wọ́n, kọ́lọ́run bá wa ṣe dáadáa fún wọn. èyí tá a wí lónìí dákun ṣàánú fún wa kò gbọ́rọ̀ wa sẹ́sọ̀. 2023 ó ń farati lónìí nínú ìrádà Ọlọ́run tọ́lọ́run ò bá yọ ẹ̀mí wa kó mẹ́ kọ́lọ́run kó sì dá ẹ̀mí wa sí. 2024 a máa wọnú ẹ̀ torí pọ́lọ̀ náà ló ní 2024 ayatani min ayatillah oòrùn àti òṣùpá àmì méjì inú àmì Ọlọ́run ní. Ọlọ́run dẹ̀ fún wa ní oòrùn àti òṣùpá ó ní litahsabu adada sinina wal hisaba nítorí kẹ́ lè máa fi ka òǹkà ọdún ọjọ́ kìí ṣe tẹnìkan. Ṣàìtọ́nù ò dá ọjọ́ kan, Ọlọ́run ló dá ọjọ́. Ọlọ́run ló dá sátidé ọjọ́ Ọlọ́run ni, Sunday ọjọ́ Ọlọ́run ni, Monday ọjọ́ Ọlọ́run ni. Èdè tó yìnbó ní lọ́dọ̀ àwọn ará Róòmù ló fi pé tó fi máa pè òun. Bó bá dọ́dọ̀ Yorùbá àìkú ọjọ́ ajé ọjọ́ Ọlọ́run náà sì ni èdè táwọn ní tí wọ́n fi ń pè é nù. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.